Tinubu ọmọ olódòdẹ Àkànbí káyé ọ̀tá wọn ti sọ kí wọ́n máa pòórá bá kí wọ́n máa pòórá bá kí wọ́n máa pòórá bá wọ́n pòórá ni wọ́n pòórá ni wọ́n pòórá ni láti ṣẹ̀ṣẹ̀ ìnígbà gbogbo yóò wọlé ni ẹ wọlé gbogbo àtà bàbá wa Ahmed Bọ́lá Tinubu ọmọ olódòdẹ Àkànbí aṣọ funfun tí wọ́n fi sí rẹ̀ aṣọ funfun ní ìsìnkú òkú aṣọ funfun ní ìsìnkú òkú aṣọ funfun tí wọ́n fi sí rẹ̀ ẹ wọlé ni ẹ pòórá bí sọ ọmú àgbàwáyé gbogbo èyí tẹ̀jí kàkà di kúkú lórí bàbá mi Ahmed Bọ́lá Tinubu ọmọ olódòdẹ Àkànbí èyí ọmọ Yorùbá tẹ̀jí di ọ̀gá ó ti tó fún yín ó ti tó fún yín ó ti dàrú fún yín. mo wá sí sàárè bàbá mi láti wá gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà láti wá gbàdúrà fún bàbá mi Alhaji Ahmed Tinubu ọmọ olódòdẹ Àkànbí bàbá mi Ọlọ́run bá ń kẹ́ yín Ọlọ́run bá mi kẹ́ bàbá tó relé Rahimi Àkànmú Alhaji Rahim Àkànmú bàbá Fàrílátù Ẹ̀rọ Àríkẹ́ Ọlọ́run bá mi kẹ́ bàbá tó relé gbogbo ohun tó fi sílẹ̀ kó má bàjẹ́ sátí àmọ́ bẹ̀bí wájẹ́ lẹ́yìn wọn Ọlọ́run ò ní bẹ̀bí jẹ́ wájú tẹ fílẹ̀ ò ní bàjẹ́ ẹ̀yìn tẹ fílẹ̀ ò ní bàjẹ́ ńgbà èmi ò tiẹ̀ mọ̀ pé bàbá fẹ́ sípò padà etí ẹ̀ bá mi sọ ńgbà tí gbogbo ẹ̀ lè kankan tí bàbá wà lọ́wọ́ àbọ̀ tí wọ́n ní kí ni ìṣẹ̀lẹ̀ ọmọ mi Ẹ̀rọ Àríkẹ́ mọ̀ jayé orí rẹ̀ irú rẹ̀ kọ́ ní kú mọ̀yàn lójú bí bàbá mi ti sọnù ẹni tó bá fẹ́ kú kó parọ́ má rọrùn bàbá mi fọwọ́ lu gbáàyà báyìí ni wọ́n fọwọ́ lu gbáàyà báyìí pé mọ̀ jayé orí rẹ̀ lọ àwọn fẹ̀mí àwọn ẹlẹ́lẹ̀ fún tí mo bá parọ́ kórí ọmọ Nàìjíríà kó bínú sí mi bàbá náà ló wà bí báyìí lónìí o bàbá wa sọ nínú àsọtẹ́lẹ̀ ẹ̀wọ̀n tèmi ò mọ̀ wọ́n ní gbogbo tó bá ti rú mi lójú pátá gbogbo tí n bá fẹ́ pátá kí n mọ̀ wá síbi sàrí àwọn táwọn bá ti kú mo wá sọ́dọ̀ yín báyìí o bàbá lórí àwọn tí wọ́n gbógun ti President Ahmed Tinubu ọmọ olódòdẹ bàbá gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn tó di kàkà di kúkú tí wọ́n lépa aburú sí bàbá yìí òkú ọ̀run ẹ lọ́jà fún wọn o bàbá mi Rahimi Àkànmú Ìyálayọ̀ ìwọ nìkan nínú ìbímọ tí màmá rẹ bí ìwọ nìkan ni ìdẹ̀yìngbà mi náà ni mo tún jẹ́ àkọ́bí ọmọ fún yín bàbá mi ẹ̀ bá wo kíní kan mọ́ mi lára o ọmọ yìí èmi mo fẹ́ ya rẹ̀ fún yín o èmi ni mo fẹ́ ìyá ọmọ yìí fún yín oṣù méjì lóyún rẹ̀ ṣe ló jẹ́ kí n mú wá oṣù méjì lóyún ọmọ yìí ṣe nínú ìyá rẹ̀ tẹ́ fi sípò padà tẹ́ fi lọ ẹ wá wọlé ọmọ yìí ọmọ Àṣàkẹ́ oríkì ìyá yín ni mo gbé fún Farida Àṣàkẹ́ ẹ wá wò mọ́ mi lára gbogbo tí wọ́n bá dì lérí Ahmed Tinubu ọmọ olódòdẹ president Nàìjíríà látòní lọ kó mọ̀ tú ìmọ̀jọ ìmẹ́ni ní lọ́jọ́ alẹ́ ìmọ̀tẹ́kù rọ́bà ti dì ọlọ́ní máa yanjú ẹ̀ gbogbo ẹ̀yìn òkú ọ̀run ẹ dìde fún bàbá yìí o ẹ dìde fún Ahmed Tinubu ọmọ olódòdẹ Àkànbí yìí kò gbọdọ̀ sọ ọmọ rẹ kò gbọdọ̀ ṣèyàwó rẹ kò gbọdọ̀ sọ àwọn náà o 4+4 ọdún mẹ́jọ ni o bàbá gbogbo àwọn òkú ọ̀run pátá tí Ọlọ́run gba ẹ̀mí lọ́rùn wọn tí a fi pè lórí ayé ẹ tètè kóra yín jọba yìí gbogbo ẹni tó dìdì kùdìlé tí ó fẹ́ kí ìjọba bàbá wa Ahmed Bọ́lá Tinubu tí a fẹ́ dà ìjọba rẹ̀ wó káyé wọn wó báyìí káyé wọn tọ́ báyìí gbogbo wọn kásìrì wọn máa tú lọ́kọ̀ọ̀kan torí pé ẹ̀yìn eléyìí ìsà àkọ́kọ́ tí mo ìyá ọmọ yìí ìsà àkọ́kọ́ tí mo fẹ́ fún yín kìí sà àkọ́kọ́ ètò bímọ márùn fún àṣẹrí ọmọlé ọmọ Òkè Ọ̀ṣun èmi tí mo fẹ́ fún ire ó sì bí so bí wà lẹ̀ fún wa mo like yín bàbá I love you daddy I love you daddy bàbá ẹ tún ẹ wò ó nídé yẹ̀yí tó bímọ tó bí sùn tó bí wà lẹ̀ fún wa ikú ẹ̀sìn ló sì ò nípa gbogbo wọn ní òṣòríire Ọlọ́run nífẹ̀ẹ́ nìkan sẹ́rú ẹ̀ nìkan ẹ tún ẹ wò ó bàbá mi ní alájà àwọn obìnrin rẹ tó bí ńkọ́ mo ní tọ̀ mo ní ẹsẹ̀ mo ní àwọn ọkùnrin mo nígbà tí kò sówó tí ìfi tọ́jú wọn tí ò sí káyá tí ò sí koro tí ń sàgbàṣe káàkiri mo ní tí ò sówó tí ìfi sí mo ní mo bí Kàfáyá mo bí Mọ̀rúfà bàbá mi wá ní wá sí obìnrin kankan tí ó máa bọ̀ ọ̀bùnmi káwọn ọkùnrin mi ó máa bímọ kó máa bímọ pẹrẹpẹ lókù mo ní bàbá mi wá sọ wípé ní wáyàwó kékeré àwọn tí wọ́n wà nílé wọn ò bímọ mọ́
kí n wáyàwó kékeré fáwọn ni mo fi fẹ́ ìyá ọmọ yìí nígbà mo sì fẹ́ ìyá ọmọ yìí inú mi dá gbogbo èèyàn inú mi dá wàláhì inú mi play mo sì fẹ́ ìyá ọmọ yìí fún bàbá mi òun náà ò rí jẹ kò rí mu kò rí ná kò rí lónìí ní ìyá ọmọ yìí ó dàbí ìgbà tó fẹ́ ó fẹ́ yíwọ́ díẹ̀ náà ní kèsè pé n tó pọ̀ wàláhì sọmọ bílẹ̀ táwọn ìyáálé bá fẹ́ máa gbógun tì í bá mi sọ yìí pé ní ẹ má gbógun ti ìyàwó Àríkẹ́ o ọmọ yìí èmi tí mo jẹ́ ọkọ rẹ̀ ni mo lè jẹ́ ń jẹ rẹ̀ kò lè wá jẹ fún Yínká jẹ èmi tí mo jẹ́ ọkọ rẹ̀ ni mo lè jẹ́ kí lẹ fẹ́ máa bá jowú fún kí lẹ fẹ́ máa bá jowú fún débi wípé ní bàbá gbà tẹ́ lọ́rùn bí ìyàwó wọn bá tó bá buyọ̀ jábẹ̀ bàbá ó sọ wípé ní ẹ̀yin ìyàwó mi lágbájá ìyàwó mi Ayọ̀ ní yọ ọbẹ̀ sì kagolo mílíìkì kan o bàbá mi ò bínú sí irú rẹ̀ rí láyéláyé kí yóò jábẹ̀ bàbá á jẹ́ ni o èyí wé wújà o èyí ó jẹ́ ni àmọ́ iyọ̀ yìí ó kagolo mílíìkì kan ní bàbá mi tí a bá wá sọ ọbẹ̀ tó bá ṣẹ́wọ́ tó tún wá sàn ìsẹ́ẹ̀dì tẹ́lọ̀ mi ò máa fi nàyàn tí ó máa fi búrú ẹni bàbá mi ò sẹ́yìn ọbẹ̀ yìí sì dùn gbọ́ngbọ́n lónìí o bàbá mi ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ọbẹ̀ yìí sì dùn gbọ́ngbọ́n lónìí àmọ́ tó bá di jọ́ mi àmọ́ omi ọbẹ̀ yìí omi rẹ̀ ẹ̀tútù bọ̀ mọ́ tó ta mi sí yóò ti yá àwọn ìyàwó rẹ̀ pé ọbẹ̀ yẹn sànù bàbá mi ò bá iye ìbòbìnrin ìga táwọn obìnrin bá sì di gòǹgòjò bàbá mi ò lọ́wọ́ níkà wọ́n lọ́wọ́ níkà wọ́n ṣe bí ọ̀dọ́mọkùnrin wọ́n wà mú káàpù wọ́n de òjò pagi mú ọ̀gá wọ́n bá yẹn tó alẹ́ mọ̀ bínú sí ẹ wọnú yàrá ẹ fẹ́ kí nìkan bàbá mi ò bóbìnrin ìjà rí wàláhì sùnmọ́ bíi láìlà sílá mo wá rántí bàbá mi lónìí wípé gbogbo àwọn ọmọ rẹ ló fẹ́ràn àtọmọ ìyálé àtọmọ ìyàwó gbogbo wa ló fẹ́ràn ọlọ́run o òkú ọ̀run o wá wọlá bí mo ti rántí yín torí pé àìmọye ọmọ mi ò rántí bàbá ẹ̀ mọ́ mi ò lè fi ṣeré o mo tọ́jú yín lójú ayé mo rán yín lọ Mọ́kà mo sì kọ́lé fún yín mo fẹ́ yàwó kìíní fún yín ẹlẹ́ẹ̀kejì ní ti tọmọ yìí mi ìwà ìgbẹ́ oyún oṣù méjì àmọ́ sẹ́mi Joseph mo gbalágbo mo sì gba ní ẹ̀yìn bíkẹ́ẹ̀tì nìyá ọmọ yìí lọ títí tó fi bímọ asagafilai olójú ẹni tí mo mú lọ píkẹ́ẹ̀tì ẹ̀yìn hospital àwọn ọlọ́pàá lókè fíẹ̀ ni wọ́n bí ọmọ yìí sí bẹ́ẹ̀ ni wọ́n ti tọ́jú ọmọ yìí bàbá Fàlí ìrìn Alhaji Rahim Ìyálayọ̀ ó yẹ tètè bá lọ jà fún Ahmed Tinubu ọmọ lọ́dún di Àkànbí gbogbo tí ẹ bá dì kákàdì kúkú à ń pààyàn ní àṣẹ ìkànnì ó yẹ lọ́mọ ẹ mọ̀ lọ fínísì àwọn Boko Haram ẹ mọ̀ lọ fínísì wọ ẹ dìde ni mo rán sí gbogbo àwọn òkú ọ̀run ẹ dìde o gbogbo ẹ̀yin onílẹ̀ Agbèjì ẹ dìde o gbogbo ẹ̀yin òkú ọ̀run ẹ lọ jà fún bàbá mi Ahmed Tinubu ọmọ lọ́dún di Àkànbí káàsìrí gbogbo wọn tú ẹ̀rẹ̀ yìí èyí tí ń ṣẹlẹ̀ yìí ọ̀tá àlú ni bàbá wa Alhaji Olódòdẹ Àkànbí ọlọ́dún mẹ́jọ ní Èkó tó fi ṣe gọ́fúnọ̀ adìẹ òkú o ọ̀tá ló dìde fún bàbá o ọ̀tá ní gbogbo ẹ̀yin òkú ọ̀run ẹ dìde o ẹ̀yin gbogbo ẹ̀yin rúmọlẹ̀ tinú odò ti ọ̀pẹ ti ọ̀gán gbogbo mi tẹ́ bá wà ẹ dìde fún Ahmed Tinubu ọmọ Olódòdẹ Àkànbí bàbá mi Àkànmú ọmọ abẹ okòrò ọ̀la kásá òjàdí ọmọ lọ́kọ̀ làgàkà ọmọ rẹ̀ ní àwò ọ̀tún abẹ òsì kọ̀là ọmọ gbọ́dẹ̀ làgbà owó síbá owó pirigidi bàbá mi ẹ dìde kọ́lọ̀ wọn kẹ́yìn kó gẹ́yìn kó sekú ní ìsinmi fún yín ìyá sàárè kọ́lọ̀ wọn fi jẹ gbogbo ẹ̀yin òkú ọ̀run bisimilayi kuli wàhálà bisimilayi ramani rahim kuli alahu hajj alahu samad lamda yidi wa lamu yuladi wa lamu lakun lahu fana bisimilayi ramani rahim kuli alahu hajj alahu samad lamda yidi wa lamu yuladi wa lamu lakun lahu fana bisimilayi ramani rahim kuli alahu hajj alahu samad lamda yidi wa lamu yuladi wa lamu lakun lahu fana gbogbo ẹ̀yin tẹ́ wọ́n wò mí pátá ojú tí ń wò mí gbogbo wa là gbẹ̀yìn arúgbó wa ẹ lágbára lọ́wọ́ ọlọ́mọ rere náà gbẹ̀yìn àwa náà lágbára lọ́wọ́ Ọlọ́run kúlífù aláwù kẹ́mi tàwa náà ogun lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo tó bá lóò pa wá kọ́ lóò bá pa wọ́n ọlátìlẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam bismillahir rahmanir rahim kúlẹ̀ Allahu hard Allahu samad lámìlà yìí wà lámìlà wà lámìlà kún láwùjọ fún gbogbo àwọn àkọọ́dù PDP kí wọ́n wọlé pátápátá àkọọ́dù PDP kí wọ́n wọlé a gbọ́dọ̀ gbúrò wọn mọ́ torí pé ẹ fẹ̀mí lélẹ̀ o lórí wọn o ẹ
fẹ̀mí lélẹ̀ lórí wọn o tí mo bá parọ́ kí sẹ̀dá ẹ̀yin ọmọ Nàìjíríà kó dá mi lẹ́jọ́ bàbá fẹ́yìn fẹ̀mí kalẹ̀ lórí wọn o mo sọ wípé lẹ́rọ àríkẹ́ bínú nígbà tí ogun le bàbá mi fẹ̀mí kalẹ̀ wọ́n fẹ̀mí kalẹ̀ fún mi mo sì bẹ̀ wọ́n ní mo káre wípé ní sẹ́rù mi lèyàn máa ń pàdánù rẹ̀ sẹ́rù mi lèyàn máa ń lé ọlọ́mọdé wọn bọ́ bàtà ìbànújẹ́ sínú ilé àwọn kò níbi tí wọ́n rí dé nítorí títí wọn wọn ò ní gbúrò wọn mọ́ o bàbá mi wọn ò gbọ́dọ̀ gbúrò wọn mọ́ Àkànmú wọn ò gbọ́dọ̀ gbúrò wọn mọ́ Rahimi Alhaji Rahimi Àkànmú Ìyáláyọ̀ wo ìfẹ́ tí mo ní sí yín lójú ayé wo ìfẹ́ tí mo ní sí yín lórí ọmọ yìí mi ò jẹ́ kí ìyá ọmọ yìí ó fún ọmọ yìí lọ́mú torí kọ̀ǹdíṣàn rẹ̀ mi ò jẹ́ kó fún lọ́mú ó sì jẹ fúdù mo tọ́jú ẹ̀ mo dúró bó ti yẹ kí n dúró mo dúró bó ti yẹ kí n dúró torí náà ètò ayé wa ò ní dàrú o tí a ò ní bàjẹ́ kò ní tán fún wa o ọláláwọlá wàlá kúwátà ilá abilá ìlàyọ ọláláwọlá wàlá kúwátà ilá abilá ìlàyọ làásì bisimilayi fáàtì bisimilayi rahman rahim alihamudulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. ọ̀nàrẹ́bù gbogbo àwọn rẹ́bù sẹ́nitọ̀ ìbò wọn ò gbọ́dọ̀ lẹ́mọ ìbò APC kò gbọ́dọ̀ lẹ́mọ kò gbọ́dọ̀ lásàwọ̀ àwọn ni kí wọ́n wọlé àwọn ni kí wọ́n gbégbó orókè APC progress ilé ẹsẹ̀ tá a fi kú ẹ sì sọ fún mi ẹni kí n ṣe APC o gbogbo tí lọ tí ń bọ̀ lẹ́mọ̀ gbé fún mi àmọ́ tọ̀ ìfẹ́ wọn rúbò mi lójú nígbà náà torí Ọlọ́run bàbá mi sọ wípé ní ẹgbẹ́ apààyàn ẹgbẹ́ tí ò dé ẹgbẹ́ àdàlúrú bàbá mi ní ẹgbẹ́ àdàlúrú lẹ́gbẹ́ PDP páwọn ni dẹmọ wọn jọ ní àbúrò àwọn pé kí n má ṣe títí wọn nígbà fẹ́ wọn bò mí lójú ńkọ́ ètò ayé yóò ní dàrú gbogbo ẹ̀yin èèyàn o ọ̀rọ̀ yóò ní dájú ẹ má bọ̀ ẹ̀yin ọmọ mi ẹ wá gbà ẹ má bọ̀ ọláláwọlá bàtà yìí lábìlẹ̀ ọláláwọlá ṣàdúrà kó mọ́ gbà yín láyé ṣàdúrà kó mọ́ gbà ẹ̀yin mélòó ni ọmọ mi ẹ̀pẹ̀ wàá tìrí ọ̀ tí ó kárí wíwá ìjọba ìsọ̀kan sí fún mi lọ pẹ̀ báyìí kárí ẹni àmì náà ẹ bá fún bàbá náà ẹ bá fún àti ẹgbà ẹ bá fún yarúgbó mi náà ẹgbà ẹ bá fún yarúgbó náà ẹ kárí ọmọ mi gbogbo yín lẹ dàgbà ẹ dògbó ẹ bọ̀wọ́ pé wọ́n lè wá gbà ìsàdúrà ṣé mo lọ́ni sí iye ẹ̀yọ́ ọmọ mi wọ inú kàní fi ń ṣe é gbogbo ẹ̀yin ọ̀tá ọmọ ọlọ́dọ̀ ẹ ti la náà ẹ ti sẹ̀ sí ayé mo sọ pé mo tó fún yín ẹ̀yàn mẹ́ta tẹ̀lé ẹ fẹ́ kọ́ adírabìtì ẹ sọ yín pé ẹ ń dẹdẹ irú ẹ̀mí èmi ẹ yọ̀ǹda àwọn méjì hùn ẹ wá fèsì mi kọ́lọ́wọ́ fèsì yín kọ́lọ́wọ́ dá kó kú ọ̀run dìde báyìí kó mọ̀ fínísì yín báwọn gbogbo ẹjọ́ ẹni burúkú tẹ̀ pé wọ́n lọ ní fáìlì yín dànù ni wọ́n lọ ní fáìlì yín subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alayhi sari alhamdulillahi rabbil sallallahu ala nabiyil karim es ba kari ojú orí ìyá mi Rálí Àtú Àṣàkẹ́ ojú orí wọn ni mo wà báyìí ìyá mi Rálí Àtú Àṣàkẹ́ ìyá tó gbà mí ní gbọmọgbọjá ìyá tó bí mi nínú ọmọ òkè àgbò ní ìyá tí mo bá bi sàárè rẹ̀ yìí wọ́n jẹ́ ọmọdé ọlọ́yàn tọ́ ìgbà èyí nínú bímọ kẹrìndínlógún tí ìyá yìí bí dádì mi Rahimi Àkànmú iná kù fún wọn ìgbà tí màmá ń sunkún tí màmá yìí sunkún tẹ́kún pọ̀ ni wọ́n fi màmá mi ni wọ́n fi dá ọ̀rẹ́ fún ìyá bàbá mi gbẹ́tọ̀ tẹ́lẹ̀ yìí bá ti yẹ̀dí pẹ́ báyìí tí bá ti ń bímọ orí ọ̀lẹ́kùn náà nù ìyá mi ìtẹ́ ẹsẹ̀ fún mi ẹ̀yìn lẹ́yìn sí ẹ̀yìn kò sí ẹ̀rọ Àríkẹ́ lẹ́yìn sí ẹ̀yìn kò sí Àlájà Fàyílátù ẹ̀rọ Àríkẹ́ gbogbo bí ti ń jẹ́ lónìí ìyá ẹ̀yin lẹ ṣiṣẹ́ rẹ̀ ẹ̀yin lẹ sọ̀wọ́ bàbá mi ẹ̀yin lẹ sọ̀wọ́ mi ẹ ò wá rí yìí àyíká wà ní ẹrù Ọlọ́run tẹ́ ẹ ṣe fẹ́ mi èmi ti sẹ̀san rẹ̀ ìfẹ́ ń tọ́jú rẹ̀ ìyá wájú tẹ́ fílẹ̀ kò ní bàjẹ́ ẹ̀yìn tẹ́ fílẹ̀ kò ní àlìjẹ́nà fìdáùs ní kọ́lọ̀ fi sẹ̀san fún yín Ọlọ́run bá ń gẹ̀yìn lábẹ́ àṣàrà Ọlọ́run bá ń mú báyìí òjò gẹ̀ òjò àṣírí bíbò kọ́lọ̀ bá rùn sí gábà ní bisimilayi kuli wa alam bisimilayi ramani rahim kuli alahu adi alahu sọm lamda yidi wa lamiladi wa lamina kula nfana bisimilayi ramani rahim kuli alahu adi alahu sọm lamda yidi wa lamiladi wa lamina kula nfana bisimilayi ramani rahim kuli alahu adi alahu sọm
lámúlá yìí wà lámúládì wà lámúlá kún lọ́fà mo wá fẹ́ sìnkú ọ̀tọ̀ lówó lórúkọ yín lórúkọ òkú ọ̀run kójú mi ṣe gbogbo àwọn ẹlẹ́nu rẹ́sọ̀ kò kàn mí òkú ọ̀run ẹfẹ́ sí wọn ni o ìyá mi gbogbo ẹ̀yin òkú ọ̀run pátá tìlí ọlọ́yàn ni tìlí ọjọ́ mu ni tí gbogbo ọ̀rọ̀ àbìjì ni gbogbo ẹ̀tọ́ bá ló kubi tí ì bá wọ̀ ẹ bá mi dojú ìjà kọ wọn ẹ wá rí bàbá wa Ahmed Tinubu ọmọdọ́dọ́ di Àkànbí gbogbo àwọn tí adídìkudì lé bàbá ń lórí gbogbo ẹ̀yin òkú ọ̀run obìnrin òkú ọ̀run ẹ̀yin ọkùnrin mo rẹ́yìn sí wọn gbogbo ẹni tó dídìkudì lé wọn lórí ìmọ̀tún ìmọ̀jọ ìlẹ́nu ní ìdọ́jọ́ alẹ́ ìmọ̀tẹ́kùrọ̀ bá ti di ọlọ nímọ̀ yanjú rẹ̀ ó yẹ kí wọn bẹ̀rẹ̀ sí mọ̀ túká báyìí lórí bàbá kó bẹ̀rẹ̀ sí mọ̀ túká bàbá lọ 4+4 is equal to 8 4+4 is equal to 8 4+4 is equal to 8 bisimilayi kuli wàhálà bisimilayi ramani rahim kuli alahu hajj alahu samad lámúlá yìí wà lámúládì wà lámúlá kún láwọn fúnra wọn aláwọ̀ kan wọn wé èèyàn mẹ́ta káàkiri mo ní kó má wulẹ̀ wé èèyàn mẹ́ta káàkiri mo wà nínú àwọn mẹ́ta tí ẹni ẹ̀ ń wá ká kó o fi àwọn méjì ń yẹ òkú ọ̀run ẹ̀yọ òkú ọ̀run o gbogbo tó bá wà náà wọ́n dojú kọ mi ó yẹ ẹ bá ń dojú kọ gbogbo ẹni tí bá bínú mi pátá kí wọ́n máa rí ìbínú ẹ̀yìn òkú ọ̀run ni kó o máa rí ìbínú ẹ wá máa yẹ inú mi wò ẹ máa yẹ ọkàn mi wò tí mo bá ṣe dáadáa tí ì bá ṣe dáadáa nítorí wọ́n wí ní kẹsẹ̀ sí mi bàbá mi Ahmed Tinubu ọmọlọ́dọ̀ di Àkànbí àwọn ọ̀tá ìlú wọ́n gbógun àwọn ọ̀tá ìlú gbógun ẹ̀yọ òkú ọ̀run ẹ̀fọ́jú wọn rí pọ̀kiri ẹ̀fọ́jú wọn rí àtàlátà bàbá àlárúbá ìmọ̀tún ìmọ̀jọ gbogbo tí a bá dìlẹ́ bàbá lórí kó bẹ̀rẹ̀ sí túká báyìí káàsìrì wọn mọ̀ tú òkú ọ̀run mo bẹ̀ yín níṣẹ́ o ẹ wọlé àtọmọ yìí o ẹ wọlé àtọmọ yìí o ẹ wọlé àtọmọ yìí ẹ wọlé àtọmọ yìí tí àmọ̀ yìí pẹ́lẹ́lẹ́ yìí ò sí ilé ayé ńgbà tẹ́ ti kú èmi mo fẹ́ bàbá èmi ni mo fẹ́ ìyá rẹ̀ fún bàbá mi oyún oṣù méjì ni bàbá mi ló fi sípò padà èmi ni mo tọ́jú oyún èmi ni mo tọ́jú ọmọ yóò sì lálùbáríkà yóò ṣoríire bí mo ti ṣe ṣoríire yóò di ìlú mọ̀ká gbogbo ayé ẹ wo oyún mọ́ mi lára o gbogbo tí a tó dìdìkudì lórí bàbá mi olódò di Àkànbí ayọ ìdìkudì kó mọ padà sórí sí wọn lórí kó mọ padà sí àwọn ọ̀tá lórí ọ̀tá bàbá kó mọ padà sí ọ lórí Munirudeen Oyèbáméjì gbogbo àwọn ọmọ lórí burúkú Munirudeen Oyèbáméjì gbogbo àwọn ọmọ lórí burúkú tí wọ́n lọ fa pósítà rẹ̀ ya òkú ọ̀run ṣe wọ́n bí epo sọ̀sẹ́ wọ́n lọ fa pósítà rẹ̀ ya wọ́n lọ ya káàpù rẹ̀ wọ́n lọ ya gbogbo ẹni tó bá wọ káàpù rẹ̀ wọ́n lọ nà wọ́n òkú ọ̀run ẹ̀nà wọ́n lọ́nà ìdásọ ẹ̀nà wọ́n láyé ọ̀nà ìdásọ gbogbo ẹjọ́ kẹjọ́ tí wọ́n pè òkú ọ̀run ẹ̀nà nífẹ̀ẹ́ yìí rẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wa akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim kuli wa lawo fún ẹ̀yin òkú ọ̀run gbogbo òkú ọ̀run pátápátá àtẹni tí Ọlọ́run fi ẹ̀mí rẹ̀ dá ilé ayé gbogbo yín Ọlọ́run kẹ́yìn kó kẹ́yìn kó má bà Nàìjíríà jẹ́ kẹ́dìde kẹ́jà fún Nàìjíríà ọ̀tá Nàìjíríà kẹ́ lọ jà fún wọn kẹ́ lọ dojú wọn bọ́lẹ̀ bismillahir rahmanir rahim kúlẹ̀ Allahu ahad Allahu samad lámúlá yìí wà lámúládì wà lámúlá kún láfúnà bismillahir rahmanir rahim kúlẹ̀ Allahu ahad Allahu samad lámúlá yìí wà lámúládì wà lámúlá kún láfúnà bismillahir rahmanir rahim kúlẹ̀ Allahu ahad Allahu samad lámúlá yìí wà lámúládì wà lámúlá kún náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin inú ojú orí ẹ̀ máa tẹ̀lé mi ká lọ inú ojú orí. mo kí gbogbo ẹ̀yin onílẹ̀ ilé ọjọ́ mú mo ṣe bá wọn tó kọ́kọ́ tẹ̀lé Ìrágbìjí ibẹ̀ náà ni mo wà yìí ibi tí Ìrágbìjí ti dìde ibẹ̀ ni mo wà yìí o ibẹ̀ ni mo wà yìí gbogbo àgbáńlá ayé ibi Ìrágbìjí ti dìde ni mo wà yìí nítorí Munirudeen Oyèbáméjì aṣíwájú kọ́mí gọ́fúnà gbogbo kòtò tọ́ta bá gbẹ́lẹ̀ gbogbo ẹ̀yin onílẹ̀ wọ́n máa wọlé kí wọ́n máa wọlé Akọ́ọ̀dù àti PDP wọ́n wọlé ní wọ́n ní kúrò wọn mọ́ ẹ̀wọ́n ní ọmọlọ́dọ̀ di Àkànbí nǹkan gbọ́dọ̀ ṣe nǹkan gbọ́dọ̀ sọmọ rẹ ẹ̀yin onílẹ̀ gbà wá ẹ dìde ẹ bá jà fún bàbá wa Ahmed Tinubu ọmọlọ́dọ̀ di Àkànbí ẹ fi ẹ̀dẹ́nu ẹ fi ẹ̀dẹ́kùn ẹ fi ẹ̀dẹ́ gbogbo ara ojú orí ìwà rèé ibi Ìrágbìjí ti dìde rèé ibi Ìrágbìjí ti dìde ọ̀gá láró ibi Ìrágbìjí ti dìde ọ̀gá láró ibi Ìrágbìjí ti dìde gbogbo ẹ̀yin bàbá mi kásá ọjà jì ẹ dìde nítorí bàbá mi Ahmed Tinubu ọmọlọ́dọ̀ di Àkànbí gbogbo ẹni tó bá ti náwó aburú sí gbogbo ọ̀tá ti dìde fún wọn gbogbo yín bẹ́ẹ̀ dìde gbogbo orúmọlẹ̀ ẹ dìde bá ń gbìjà bàbá yìí ẹ bá ń gbìjà bàbá yìí ọmọlọ́dọ̀ di Àkànbí ọlọ́dún mẹ́jọ ní ọ̀sìn ọdún mẹ́jọ ní Èkó adìyẹ lásán òkú ọ̀sẹ̀ wá di pé àwọn Haúsá wọn ṣe títí wọn ó níye ọdún táwọn Haúsá fi ṣe ìjọba wọn ò ṣe gbogbo ọdún kan tó báyìí
ẹ wá ní gbogbo ọ̀tá sáà dìde torí ẹ ló jẹun wá bí bàbá mi kásá ó jàjí ọmọ náà kọ̀ lágàkọ̀ ọmọ náà ni ẹ wò ọ̀gàn yóò máa dọ́dún ọ̀rọ̀ sí owó kirikiri mo dé kí wọ́n káyé wọn di sọ ayé àwọn ọ̀tá Ahmed Tinubu ọmọ lọ́dọ̀ lẹ Àkànbí káyé ọ̀tá wọn di sọ kí wọ́n máa pòórá bá kí wọ́n máa pòórá bá kí wọ́n máa pòórá bá wọ́n pòórá ni ẹ ti sẹ̀sẹ̀ ìlẹ́gbà gbogbo yóò wọlé ni ẹ wọlé gbogbo ọ̀tá bàbá wa Ahmed Bọ́lá Tinubu ọmọ lọ́dọ̀ lẹ Àkànbí aṣọ funfun tí wọ́n fi sí rẹ̀ aṣọ funfun ní ìsìnkú òkú aṣọ funfun ní ìsìnkú òkú aṣọ funfun tí wọ́n fi sí rẹ̀ ẹ wọlé ni ẹ pòórá bí sọ ọmú àgbàwáyé gbogbo èyí tẹ̀ di kàkà di kúkú lórí bàbá mi Ahmed Bọ́lá Tinubu ọmọ lọ́dọ̀ di Àkànbí èyí ọmọ Yorùbá tẹ̀ di ọ̀tá ó ti tó fún yín ó ti dàrú fún yín tí ò tó dá mọ́ ọ̀rẹ́ yóò tó tọ̀ mọ́ ìwà tó ìmọ̀jà àwọn lọ̀tẹ̀ yóò wọ dìrà yóò wọ ládìrà yóò ná ọ̀pẹ̀ tí ò ní bàjẹ́ ọjọ́ bá mi sàkóso yóò wọ ládìrà tó lè rábì yóò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tó nílé ayé ẹ̀yin tó nílé ayé gbogbo ẹni tó bá máa lóhùn abínú aládọ́dọ́ òde Ahmed kó wọlé látòní lọ kó wọlé látòní lọ kọ́mọ rí bá ti ṣe kọ́mọ rọ̀ náà gbé gbà gbogbo ẹni tó lóhùn bá lórúkọ jẹ́ kórúkọ rẹ̀ ó bàjẹ́ tálálẹ̀ rábìjì ó borúkọ rẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ alájà Àríkẹ́ náà tí wọ́n ṣe gudugudu méje lórí Ahmed Tinubu májàyé rí ó bàjẹ́ o májàyé rí ó bàjẹ́ o. tí wọ́n lọ tẹ̀kútẹ́ ilé àsùpáràdà ìní tí gí àjà abiyamọ ìgbẹ́kú ọmọ rẹ̀ kọ́mọ̀tà ti wèrè lọ́sùnmú o. alájà Fàlílátù ẹ̀rọ Àríkẹ́ èmi ọmọ bíbí ìlú Òṣogbo ọmọ gbọ́n mi èmi ni mo jáde fún yín ẹ má bínú ẹ dákun ẹjọ bẹ́yìn bá lẹ̀ ti lo tíyẹn ti lògbó àwọn ọmọ tẹ́ǹsì rẹ́kọ̀dù lẹ̀ fún kọ́ kí ló dé tẹ́ ń gbé Adeleke ṣépè ẹ ní láti gbọ́ lọ́sẹ̀lú kankan ṣépè sẹ́ẹ̀mọ̀ tí mo òṣèlú ni ó dà ìpẹ́ kàwé díẹ̀ tẹ́ bá mọ tẹ́ǹpọ̀ lọ́sẹ̀lú ni pé ṣèyí sọ̀hún gbogbo àwọn tẹ́yìn ṣe bí ọ̀tá ni wọ́n jẹ́ fúnra wọn èèyàn ọ̀rẹ́ ni wọ́n o wàláhì ẹyọ kan ṣoṣo nílùú èṣèlú wàláhì kówó lè jáde lẹ́fìrí tẹ́ fi yà lọ́tọ̀ọ̀tọ̀ kí ló dé tẹ́ kí èpè mọ́lẹ̀ tẹ́ ìpánìkan sẹ́ẹ̀kẹ́ bá ń kó ẹnìkan sẹ́ẹ̀kẹ́ bá ń jẹ èmi ò sòṣèlú pínjọ́ mo ti dáyé mo ìdọ̀lẹ́ ọmọ tí ń sòṣèlú fún ọ̀tẹ̀ kárí ìmọ̀ bí wọ́n ti pín láìsí abo lójú kan kí wọn mọ̀ pé rí bí wọ́n ti pín jẹ́ bàjáde tí wọ́n pé gbá pàwọ́ kí wọn mọ̀ gbà rí bí wọ́n ti pé físà wọn pé fíríjì wọn mọ̀ gbà kankan rí ìsìlọ́mọ tó gba wíwọ lérí àìsòṣèlú rọrùn ilé sanmi ó dòjò yè lọ ìwà bọ̀ náà o torí pé tẹ̀lé mí náà láwọn ọmọ ológun kọ́lọ̀ bọ̀ lọ́jọ́ ní kó jẹ́ mọ́lẹ́ ọmọ mi ọ̀tàn sí dáadáa rẹ́kọ́ọ̀dù tẹ́ ń ṣe yìí MBD tí ò dáa ní ọ̀tẹ̀lẹ̀ MBD èsì lọ́gbọ̀n àbúrò àbúrò ọmọ bẹ́ẹ̀ nìkan ẹlẹ́fipá dídíwó lọ fún Adeleke ní Ẹ̀dẹ́ sí àpè yìí ni ebe ẹ̀rọ lẹ́ńtà ọ̀kan iná ó tí ọ̀kan iná tó kọ́ wá dédé lórí animal friend yín lẹ́fẹ́ kan gbé wọ bíbẹ̀ wọ́n tẹ̀lé kan ní sùúrù kí ni kan yín lójú ọkùnrin tẹ̀lé ń bá ṣe kí ni òun ti mọ ibi tọ́rọ̀ ń lọ pẹ́ ní time tí àwọn yẹn bá tó padà wọlé òun máa jẹ lọ kí wọ́n lagidi tẹ́ wá kọ́ orí fáànù Emeka tẹ́ bẹ́ wá jáde lónìí ọ̀rọ̀ burúkú ní ọjà ìlànà ẹ bá jáde lọ́la ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ẹ bá jẹ́ ń bá yín dá o torí bí wọ́n ti rí fíìmù dùn èmi torí pé kí n ara dẹ mi ò ṣe ni èèyàn mi ò ṣe ni èmi mọ̀ ẹ̀dẹ́yìn ọ̀bá mi o mọ̀ mọ̀ ẹ́ dúdú gidi gan ni mọ̀ mọ̀ ẹ́ dúdú lẹ́bàá mọ̀ street ọ̀dọ̀ olúwàjò ẹ béèrè ẹni yàgùdá kan ló ń sọ̀rọ̀ ọmọ gbọ́n mi lè mi o ọmọ ìyá lóde ní gbọ́n mi wọ́n àrán mi ẹnìbọ̀dọ̀ rán mi o bí ẹ ti ń bú ilé tó sàmì tó ń bí mi nínú kí ló dé ó gba ọmọ olóko lẹ kókun rà ẹni kẹta dẹ ní ẹgbó ẹ sọsẹ bí ẹ ń jẹ rẹ yó kí ló bá dé tẹ máa fura yín wọlé lórí social media kí ló dé dandan ní ká máa bọ́ lọ́sẹ̀lú ẹ má bọ́ lọ́sẹ̀lú kankan mọ́ láti àsìkò yìí lọ má bọ́ lọ́sẹ̀lú kankan mọ́ bọ́ bá yẹ fún Adeleke ládùá wọ́n fún Tinubu ládùá àdúrà lọ́rọ́ gbogbo wọn jẹ mọ́ ọ̀tọ́lá wa náà bímọ tó ń nà máa dépò wọn lọ́la tani wọ́n máa gbọ́ pọ́ tí òjò sọ́dọ̀ ara rẹ̀ ẹ wá bọ́ bẹ èdè wọ́n yàn mí jẹ wọ́n gbá mi lójú wọ́n ṣe gbá ẹ̀yin náà lẹ tó ṣe ti PDP ẹ̀yin náà lẹ tó wọ́n tó ń ro àwọn APC lẹ́jọ́ báyìí ẹ tó lówó Nàìjíríà ẹ̀ mọ́ bí wọ́n tó kó sí kí lọ́kàn yìí sọ́wọ́ ẹ̀rọ yín wọ́n kó lákàntì sọ́wọ́ ẹ̀rọ yín wọ́n kó ní Alájà Fàlílátù mo fẹ́ràn yín torí gbẹ́ni bá ti jẹ́ gí adé èmi máa ń láìkì ẹ̀ èmi tẹ́ ẹ̀rí business woman lèmi o èmi náà dẹ̀ ti wá ń de ewé ọmọ yìí nísìnyí mi ò sọ ọmọ tán gbèrò kórè pọ̀ o wọ́n bí mi sínú ẹ̀ ní mi tó ti wá dénú rẹ̀ nísìn mo ti wá wà bẹ́ẹ̀ mo ti lọ ta something years torí ta ti wà lẹ́ fi gbé mo tún sínú ẹ̀ nínú oníbísí.